torí mo kàn máa ń wo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa tó bá bọ́ sórí ibi ìtàn ń bú wa ìyẹn ti di mọ́líkì ọ̀fẹ́ lòun ọ̀fẹ́ lọ̀rọ̀ ọ̀fẹ́ ní íńtánẹ́ẹ̀tì a kàn lè bọ́ tàbí ká bú anybody ọ̀fẹ́ ni àmọ́ nǹkan tí mo fẹ́ kó yí èèyàn ni pé gbogbo ẹ̀yin èèyàn wa tẹ máa ń kọ́mẹ̀ntì yẹn ṣe rí kọ́mẹ̀ntì yín wọ́n máa mú wa padà fún yín ní 10 years tó bá yá o ó kọ̀ yẹ pé Facebook kò gbá mọ́ sìn lẹ́yìn oṣù kan báyìí ó máa cut everything ni kò sí ọ̀rọ̀ kíní kan àmọ́ nígbà tí ọ̀rọ̀ Aláàfin àti ọ̀rọ̀ Ọọ̀ni tá à ń fà wọ́n láàrẹ ló dálẹ̀ èmi mo kọ́ sọ ní rìjìmù ọdún yìí àbí but ọ̀rọ̀ yìí ti ń lọ tipẹ́tipẹ́ èmi ò gbàdúrà kí èèyàn kankan fẹ́ràn mi ní kí èèyàn kan láìkí mi wọ́n tó bá sọ pé mi láìka rẹ yẹn má follow mi mọ́ o kẹ́ ẹ lè mọ̀ pé kò ń ṣe pé nítorí pé àwa fẹ́ gba owó lórí íńtánẹ́ẹ̀tì o lè unfollow mi àmọ́ mo promise ẹ when you come to my page tó bá bẹ̀rẹ̀ sí ní sọ rubbish lórí bíbá mo máa report ẹ fún Facebook straight ni or kí n delete ẹ or kí n block ẹ kó má rí mi mọ́ wọ́n ti máa rí ibì kan ṣé mo rí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ọ̀yọ́ mo wá ní mẹ́sẹ̀jì kan wọ́n ti ní àwọn èèyàn ti ní kí n má ṣe pé mọ́ bọ̀ sísítà mi èmi ò ń ṣe ọmọ àlè o Kadijat Gbadegesin mo ti ní máa dárúkọ ẹjọ́ tí bá ṣe live Kadijat Gbadegesin sísítà mi ló jẹ́ kò sú ọ̀pọ̀ jù mí lọ gan tó bá jẹ́ o tún wá jù mí lọ bóyá o gba ọjọ́ díẹ̀ lọ́wọ́ mi tó bá jù mí lọ o mo rí níbi kan tí bọ̀bọ́ kan tó ń pè ní Àjànàkú àbí kí ló ń jẹ́ tó bú mi mo rí Kadijat Gbadegesin mo dárúkọ ẹ ó lọ kọ́mẹ̀ntì ń bẹ̀ ó sọ mo fẹ́ sọ̀rọ̀ ká ọmọ Ọ̀yọ́ náà lè gbọ́ ó ní èmi ibẹ̀ yẹn bọ̀bọ́ yẹn bú mi ó bú Aláàfin ni o àdísó Kadijat pé rẹ̀ lọ́mọ Ọ̀yọ́ ó lè mí ní kí òun mú ó ní mo béèrè 5 million lọ́wọ́ òun kí fi lè support brother òun ẹ̀wòrú rọ àmọ́ mo ti type gbà tí kíní ẹ̀kọ́ máa cross mi pé ẹ̀kan Kadijat mo ti mọ̀ ọ̀rọ̀ ọjọ́ mi ní Kadijat tèmi àti ẹ bá fojú rojú ó máa bú yẹpẹ̀ èmi tèmi àti ẹ ti jọ sọ tí mo ní kó fún mi ní 5 million ìyẹn lọ bẹ́ẹ̀ bọ̀ṣẹ́ wá rí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ọ̀yọ́ mi ọmọ àlè ni wọ́n o àwọn tó ń pe àwọn kan lọ́mọ àlè lọ́yọ̀ọ́ wọn ò ṣe mistake o báwo nìyẹn ṣe máa bú ọba nítorí pé ọba ò ti fìsí di ilé kan ẹ wá ń bu ẹjọ́ tó lọ náà ìdílé mélòó ló fẹ́ jọba èèyàn mélòó ló fẹ́ gbadé sórí ẹ jẹ́ ká jọ rò ó téèyàn 200 bá jọba ń contest fún anything èèyàn kan ló máa win tí Green Eagles àti Brazil bá jọ ń play èèyàn kan ló máa win tó bá gba dórí dé pé wọ́n gba 90 minutes wọ́n máa continue wọ́n máa fún ọ ní extra 30 minutes 15 minutes lẹ́yìn yẹn báyìí wọ́n máa gba penalty ni èèyàn kan máa sọ́ọ̀dù ṣáá ni ẹ̀ sì jẹ́ àṣàgbéjẹmọ́wọ́ ká support ọwọ́ adé ibẹ̀ ẹ̀kọ́ mo ń lọ mo kàn yá ni ọba kan wọ́n ní mi fẹ́ rántí orúkọ ọba Ọlámilékan with due respect kábíyèsí mi ò ní ta àbùkù torí tí bá fẹ́ ta àbùkù lu kábíyèsí yẹn mi ìmọ̀ ọba tó jẹ́ tí bá fẹ́ ta àbùkù lu kábíyèsí yẹn ó yẹ kí n wọ́n lẹ̀ ní kábíyèsí tí bá wò yín sùn mi rò pé ó lè gbọ́dún márùn lọ́wọ́ mi ẹ jẹ́ ká wà àwọn ọba ẹ jẹ́ ká ní respect mo wá rí gbogbo nǹkan tó ń ṣe gbogbo yín àṣé Ọláyíwọlá Síyànbọ́lá Olúkú ewu Ládìgbòlù Orò ọmọ Àtìbà òkúta méjì ṣe rí téèyàn bá pẹ́ lórí oyè èèyàn máa ń lẹ́nu gan o mo rántí ìgbà tí bàbá wọ Ọọ̀ni tí wọ́n kọ́kọ́ jẹ ọba mi ìfẹ́ dárúkọ Olóbùṣọ́ kan ó ní ẹni àkọ́kọ́ tó ń jáde farafara tó ń ṣọ́ Aláàfin kiri ló kọ́kọ́ bú Ọọ̀ni àwa náà ní rìkọ́ọ̀dì yẹn lọ ó ní mò ń dúró de nǹkan kan tó máa ṣe kémi náà lè jáde but àwọn èèyàn ti ní kí n pẹ̀pìn bọ̀ṣẹ́ ni ẹ̀ṣẹ̀ rẹ̀ yin ọmọ Yorùbá mo fẹ́ kẹ́ mọ kíní kan o ṣe rí gbogbo ẹ̀yin kábíyèsí
number one mo wá respect àwọn ọba kan ó máa yà àwọn èèyàn lẹ́nu bí tí mò ń lọ mo respect àwọn kábíyèsí àwọn ọba tó wà ní Èkó mo fún wọn ní tírí gbòsà àwọn owó náà máa ń lé wọn ráyè wèrè Èkó ń kó òòṣà mo ara àwọn ọba kan náà wọ́n fò jáde ìfòrò wọ́n kàn sọ ìtàn bẹ́ẹ̀ nìkan tún bọ́ta ó ní Aláàfin nọ́mbà 16 ní mi gbọ́ níjọ́ mo ti délé ayé kí ló dé àwíkàtìkàtì gan ti dìbọ́ǹkì ẹ̀ ọba kan tó wá bí mi nínú dùnú gbogbo abọ́ tí mo rí orúkọ òun náà sọ̀rọ̀ orúkọ mi sápa lórí onílájà Abbas sọ̀tọ̀ kíntàn ó ní ààrẹ ó ní ìkan náà tó wà l'Amẹ́ríkà èmi náà rí fàásì kábíyèsí àwa mọ ìtàn o àwa ò sọ̀rọ̀ ìtàn bíkíbídíà a sọ̀rọ̀ orí gọ́gù bọ̀ mo fẹ́ advice yín tí ẹ bá fẹ́ kí ilẹ̀ Yorùbá kó ní àtúnṣe tẹ́yìn bá lérò pé ọba kan ṣe mistake tẹ́ lérò pé irú mistake yẹn ò lè wọ́pọ̀ sọ́dọ̀ yín mọ́ kí ló dé tẹ́yìn ò pé àwọn ọba ìsàkíyèsí with due respect kábíyèsí ọba Ọlámilékan mo ti mọ Lálékan yẹn ọba kan náà tún wá sọ̀rọ̀ náà ìkan náà ní nínú wọn ìkan náà tún sọ̀rọ̀ inú àwọn ọba ètò náà fò jáde Adéyẹmí o kábíyèsí ìkan náà wá ń sọ̀rọ̀ ó wá ń ta àbùkù ó dẹ̀ lọ́mọ òun tiẹ̀ tún sọ ó tún ní Aláàfin kò ń ṣọmọ ó tún ní kò tún ṣọmọ Odùduwà gan ó ní kò tiẹ̀ ṣọmọ kinní kan oníkálukú ó kàn fò jáde pẹ̀lú àwọn ìtàn mo máa advice yín níwọ̀nba kábíyèsí ṣẹ̀ríńjọ́ mi tó bá jẹ́ ọba gidi ni yín tẹ́ fẹ́ tò ìlú ọba tó bá fẹ́ tò ìlú òun ba nǹkan jẹ́ àgbáwo ń báwo jẹ́ náà máa ń sọ ẹ̀yin báwo jẹ́ ẹ ti ní beef pẹ̀lú Aláàfin tẹ́lẹ̀ kò ń ṣe àwọn adé ipò Aláàfin ọ̀rọ̀ tí ò gbẹnu bàbá ńlá bàbá ọba míì kò sọ nígbà t'Adéyẹmí wà láyé àwa máa sọ o ẹ lè gbélé kiri o ọ̀rọ̀ tí ò gba ẹnu bàbá ńlá ọba kan mo sọ mo fi gbogbo ẹnu sọ ọ̀rọ̀ tí ò gba ọba kankan nílẹ̀ Yorùbá tí ò gbà wọ́n lẹ́nu láti sọ ìgbà tí a wá jẹ ìwádé tá jọba míì oníkálukú wọn wá ń sọ ọ̀rọ̀ tí ò gbẹnu wọn ẹ ti mọ̀ pé bàbá lẹ́nu gan ẹ mọ̀ pé lẹ́nu ó dẹ̀ mọ̀yàn possibility wà kan ní kò tiẹ̀ wá sáàfin yẹn kó wá júbà ìtorí ẹ̀ ló da kéèyàn mọ̀yàn kó lówó lọ́wọ́ kó mọ̀yàn ẹ ti wá fojú tẹ́ḿbẹ́lú ọba tuntun kó ṣẹ̀ dé ni ẹ wá ń ju fún gbàgbós kò tó nǹkan kan ìkànnì kìíní kan ọba tó wá bí mi nínú ni ọba kan sọ̀rọ̀ kábíyèsí bastard lẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ yín tó wọ aṣọ ṣé blue ni àbí green báyìí tó dé fìlà is a bastard ẹ sọ fún pé ààrẹ ní bastard mo mọ̀ pé má wo show mi irú yẹn wá pé ó sọ pé àbórí Aláàfin yìí ni mo pé gbà mí láìpẹ́ ègìrì èyí ń fa owó ẹ ṣe gbẹdù sẹ́yìn ò mọ̀ pé Aláàfin ọ̀tọ̀ Ọ̀wọ́ adé ọ̀tọ̀ Lámídì ọ̀tọ̀ ipò Aláàfin ọ̀tọ̀ ni ipò onírìṣà ọ̀tọ̀ ẹni tó wà lórí oyè kọ́ gangan lẹ́ respect ipò yẹn ni ṣé wá rí gbogbo èèyàn bá tẹ́ ń sọ̀tọ̀ kítàn adé bó ṣe wà yìí adé pálí lẹ̀ ń dé lẹ̀ ṣe lè sòótọ́ ọ̀rọ̀ èyí lẹ̀ ń fún àwọn èèyàn lọ́rọ̀ sọ́tọ́ fi ní pé ìfọ́ òyìn ọba ní Nàìjíríà mọ ìlú òyìnbó ló ti yan ọba kémi náà bá rò bẹ́ẹ̀ aṣọ bẹ́ẹ̀ lóòótọ́ torí gbogbo àwọn tó múlẹ̀ aléra ìlú òyìnbó náà ti wá àmọ́ Ọlọ́run ti ní bó ṣe máa jẹ́ nìyẹn kò sí nǹkan tá a lè yí padà boy guess what ẹ̀yin kábíyèsí ẹ sí mẹ́dọ̀ torí ọba tẹ́ ń bú yìí nǹkan lè padà wá pa yín pọ̀ tó yẹ pọ́dọ̀ Aláàfin lẹ máa padà dé kì í ṣọ̀rọ̀ owó kì í ṣọ̀rọ̀ owó kò sí ẹni tó dispute ẹ̀ nílẹ̀ kóòtù òjire pé Ilé Ifẹ̀ kọ́ la ti wá kò dẹ̀ sí ẹni tó lè ṣépè sí nínú gbogbo wa pé níjọ́ tó ti ń jẹ Ọọ̀ni àti Aláàfin kì í ṣe pé orí tiwa ló ti bẹ̀rẹ̀ mo wá rí pàǹkan ní ààrẹ you started it ẹ ṣẹ̀ṣẹ̀ dórí íńtánẹ́ẹ̀tì ni èyí tẹ́ ẹ̀ mọ̀ tán nìyẹn o èyí tẹ́ ẹ̀ mọ̀ ìtàn Yorùbá rárá o nìyẹn lẹ́ni ààrẹ you started it mi ìfẹ́ máa dárúkọ àwọn idiot yẹn mọ́ tó ti bá dárúkọ tó bá ti ṣe show wọ́n máa ń fi mí pawó ni ọdún tó ti ń bú Aláàfin èèyàn wọn ti ní má dárúkọ mọ́ ọdún tó ti ń bú Aláàfin kò sẹ́ni tó rí àwítọ̀ kan describe mi ó pé Surulere ó ṣe kinní kan
ó ṣe ọmọ ọ̀dọ̀ alámọ̀lá ó ṣe kinní kan mo kàn wó pé irú àwọn ọ̀rọ̀ dẹ̀dẹ̀rìn wo lélẹ̀ torí Ọlọ́run èmi gan kí n tó kú ìlú bàbá mi mọ nǹkan tí mo wọ́ọ̀dù bọ̀ ká ẹ̀yin kábíyèsí ẹ jẹ́ wá fún yín lọ́rọ̀ tí ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá wọn kì í ba ipò ọba jẹ́ o ká tiẹ̀ wá ní ẹ̀rí ọba kan tó bá ṣe nǹkan kan tí ò right ẹ̀tọ́ gbogbo ẹ̀yin ọba tẹ́ ń fò jáde yìí ẹ̀tọ́ yín ni pé keep quiet nínú palace yín ṣẹ́yìn nìkan ni tá a bá wá rọ́ba kan tó ń gbowó fún yín kẹ́ fi sọ̀rọ̀ àsìkò kan wà tó máa yí padà eégún máa ń padà ó máa pàdé ọ̀rẹ́ dà ọ̀nà oko máa ń yàtọ̀ ọ̀nà oko ń ṣe ìyá tó bá bọ̀ sí ọ̀rọ̀ ẹnu kí ló ṣe àwọn ọmọ Yorùbá mo kàn wo kíní mo ní máa fi kíní sọ̀rọ̀ ẹ̀yin kábíyèsí àti ẹni tí ò wọ́ ti kábíyèsí tó yẹ pọ́kàn lọ gbé tẹ́lómi ò yẹ kó ju baálẹ̀ ẹlẹ́kẹ́ lọ àbí baálẹ̀ ọ̀tẹ̀ àwọn baálẹ̀ ọ̀tẹ̀ fọ́ntẹ̀ ti crown bí àwọn baálẹ̀ oko sábó bí àwọn baálẹ̀ tòsí ọ̀dọ̀ wa bí oko mú lọ àwọn baálẹ̀ àjàgbà àwọn baálẹ̀ kéékèèké àwọn baálẹ̀ tí ò tó nǹkan kan irú àwọn baálẹ̀ yẹn olú ẹ kí ọ̀pọ̀lọpọ̀ yín jẹ bọ́ nítorí pọ́n ti dé yín ládé tẹ́yìn náà ti wà nídòmí yín mo kàn ní gbogbo wọn jáde ẹ̀yin kábíyèsí ẹ má máa ṣe bẹ́ẹ̀ o ẹ ń ba ìlú Yorùbá jẹ́ ni tẹ́ ẹ bá mọ̀ Aláàfin ò tí yẹ bà jáde báyìí kó ló ń ju Ọọ̀ni lọ Ọọ̀ni ò tí yẹ bà jáde báyìí kó ló ń ju Aláàfin lọ àwa là á sọ lóòótọ́ a sọ bẹ́ẹ̀ èmi ti kúrò ní ẹni tó máa sọ tẹ́ máa ní ṣé bí wọn náà wà láì ìwé ọ̀lọ́ kọ́kọ́ sọ yes mo sọ mi ò kó ọ̀rọ̀ mi jẹ mi ìdẹ̀ lè kó jẹ tí máa fi kú àmọ́ṣẹ́ wá ní gbogbo ẹ̀yin tẹ́ bá jẹ́ kábíyèsí tẹ́ ń jáde lórí íńtánẹ́ẹ̀tì ní gbogbo 2-3 weeks ago ẹ pọ́n orí àléfà yín lé ẹ̀yin ọmọ tẹ́ bá jẹ́lu wọn bóyá ọ̀rọ̀gún ni o bóyá àlá ni o mo tẹ̀ wo pé iṣẹ́ ọ̀rìn lá ni àbí tó bá jẹ́ ilẹ̀ àṣàkàfìlì tó bá jẹ́ òun mo ní kan tó jáde lé pé mo pa lára ọmọ Odùduwà rè lóòótọ́ a mọ̀ pé àbígbẹ̀yìn l'Aláàfin bọ̀ jagunjagun làwọn bàbá ti wá sẹ́yìn jagun rí ni gbogbo ẹ̀yin ọba tẹ́ ń fò jáde tẹ́ ń sọ̀rọ̀ iṣẹ́ jagun rí ni nílẹ̀ Yorùbá jagun kankan ìtàn òdẹ ní parẹ́ àwọn kan máa ní ìgbà kan ní lóòótọ́ ní ìgbà kan ní tó o bá mú ìyàwó oníyàwó tó bá fa lẹ́pọ̀n tó o bá ìyàwó oníyàwó kan sùn lé ní gbàrà tí àṣírí tú tí ọkọ ẹ̀ wá lé kúrò nílé ìwọ̀nba 20 years obìnrin yẹn máa rántí pé wọ́n ló lé òkú òlé ìtàn ni mo fi ṣe sáǹpù kẹ́lẹ̀ mọ̀ pé ìtàn ò lè parẹ́ Ọ̀yọ́ empire wà bọ̀ Ọ̀yọ́ ọ̀gbà kan ni bọ̀ èèyàn kan náà ló move láti ìletò kan sí ìletò kan torígbà tí wọ́n sọ ní ṣọ́yọ́ ìsìn ni kíní wọn Ọ̀yọ́ kíní kan wọ́n ní ṣọ́yọ́ ìsìn ni kíní wọn pé mo wà lórí live o ṣé Ọ̀yọ́ ìgbà kan ni because ohun yín máa hàn bíbá ẹ̀ mo mọ̀ kọ́ tí mo sọ ṣé Ọ̀yọ́ go to your room ṣé ẹ máa lọ yàrá yín náà so ṣé Ọ̀yọ́ ìgbà yẹn ó ní ìsìn according to tá à ń gbọ́ gan wọ́n ní Ọ̀yọ́ gan pé méje ẹjọ́ tó Ọlọ́run ṣé Ilé Ifẹ̀ ìgbà kan la wà yìí àwọn ìlú kan wà tó yẹ pé a sì lè dúró déédéé ni ẹ jẹ́ tó wá lé kíní kan sí nípa ọ̀rọ̀ Aláàfin Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ àti ọba Ìbàdàn tó bá ní Olúbàdàn yarí wẹ́ nǹkan ti change Olúbàdàn lè yarí bọ̀ èmi ò gbọ́ pé Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ yarí torí Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ó ti wá kí baba láàfin àmọ́ tí bàbá Olúbàdàn yẹn tí bàbá yẹn fi yarí kò yé mi bọ̀ àgbà táwọn èèyàn wá sọ wọ́n ní bàbá Ṣèyí Mákindé náà ló fún wa lọ́ba òun náà ló fẹ́ gé ráǹkì Aláàfin bọ̀ tó bá jẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run ò lè fún yín ṣe o àti pé ipò náà tó ń jà sí oníkálukú tẹ́ ẹ bá wo ọ̀rọ̀ mi tẹ́ bá tẹ̀ lọ́rọ̀ mi oníkálukú náà nísìn agbára wa wà ní inú pálásì wa ni agbára Aláàfin láàrin Ọ̀yọ́ ni kódà táláàfin kò bá ṣọ́ra tó bá pàṣẹ fáwọn ẹlòmíín lọ́yọ̀ọ́ wọ́n máa against ẹ̀ ìgbà kan l'Aláàfin ń gbẹ́sẹ̀ lóbìnrin táláàfin bá gbé ẹsẹ̀ léyàwó oníyàwó ń sìn wọ́n máa gbé sí pépà wọ́n máa gbé lọ ilé ẹjọ́ Ọọ̀ni ò lè pàṣẹ junú Ilé Ifẹ̀ lọ tí Ọọ̀ni bá pàṣẹ kọjá ibìkan ní Ilé Ifẹ̀ àwọn kan lè gé sí pé àwọn ò fẹ́ àṣẹ tó pa yẹn
bàbá wọ̀ ní ìrìṣà ò lè gbàyàwó ẹnìkan sìn téèyàn yẹn bá dúró déédéé ọ̀rọ̀ yẹn máa di wàhálà ìgbà kan làwọn bá ń gbẹ́sẹ̀ lóbìnrin ayé yẹn ti lọ gbogbo ìtawà ń wọ̀ tá à ń rí táwọ̀ yìí ṣe tó wà àgbà náà ni kò sí we wake up every day with different things different scenario ló ń ṣẹlẹ̀ so tẹ́ bá wá wo pé the way tí kìíní ṣe ń lọ báwo gangan la ṣe fẹ́ gbé ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá sókè àwọn Fúlàní tí ń pa wá lọ́mọ káàkiri wọ́n wọnú igbó wọ́n ṣe gbogbo ẹ̀ oníkálukú wa ṣe kan tó wù wá lórí Facebook èmi fẹ́ repeat ẹ o tó bá mọ̀ yìí pé bóyá o fi pé bóyá ọ̀rọ̀ tí mò ń sọ ń bí ẹnu unfollow mi kó má wà lórí page mi mọ́ ìwọ ló máa lose ọ̀rọ̀ gidi níjọ́ tó bá máa gbọ́rọ̀ gidi tó máa ṣe láǹfààní àbí information kan tá a máa jù wọ́n ló máa padà lose èmi ò lè lose ẹjọ́ tó lọ́lọ́run tí bá ṣe tí bá parí ẹ̀ ń sìn ṣé Facebook ẹ fún mi wọ́n ò lè fún mi $20 èyí dẹ̀ ń sẹ́wọ́n wọ́n máa ní owó orí íńtánẹ́ẹ̀tì náà ń jà lé lórí èmi dẹ̀ ń rí èrò àmọ́ mo máa ń violate wọn so kí ni fẹ́ mo níṣẹ́ mi náà fún gbogbo ẹni tí wọ́n sọ pé mo like ààrẹ Almaroof yìí tẹ́lẹ̀ o àmọ́ gbà tó ti dá sọ̀rọ̀ ní àti ìfẹ́ àwọn ò like ẹ mọ́ ẹ má like mi mọ́ o ẹ má like mi mọ́ torí ní like yín mi mọ̀ ẹ like mi lórí page bóyá ọ̀rọ̀ tí mò ń sọ ó jẹ́ nǹkan tó ẹ̀pọ̀ ẹ ló ṣe like mi kí ló fẹ́ like mi fún kí ni like ẹ fẹ́ dà fún mi ó ṣe ń tẹ́ ẹjọ́ lólùfẹ́ mi bọ̀ táwọn kan mo láwọn kan lórí TikTok náà I like this brother before ẹjọ́ tó lọ lọ́n ṣé ẹ mọ̀ nǹkan tí wọ́n ń pè ní ìlú ni ẹ mọ̀ nǹkan tó ń pè ní ìlú jà fún ìlú ẹ kémi náà jà fún ìlú mi lọ̀rọ̀ tí mo sọ yìí èébú dẹ̀ kọ́ lọ̀rọ̀ tí mo sọ àwọn èèyàn ni mo sọ̀rọ̀ àbùkù I step out and apologize what else did you guys want illiterate láàrẹ kò kàwé ẹjọ́ kí nìyẹn ní ṣe fún mi gbogbo nǹkan tí mo ní ni mo nínú ilé mi nísàlẹ̀ lókè Ọlọ́run fún mi lọ́mọ àlùbáríkà mo níyàwó tó dáa mo ń ṣiṣẹ́ tó dáa kí ni mo need láti tó lọ school fún ilé tí mo dẹ̀ ń sọ iná ilẹ̀ ń bá mi type ẹ̀ ilẹ̀ gbé máṣíìnì ẹ̀yin lẹ gbé sí mi lórí ẹ̀yin lẹ lọ́run tó dá mi ẹ̀yin lẹ fún mi lójú tí mo fi ń ríran imú tí mo fi ń gbóòórùn ẹ̀yin lẹ ṣe ẹnu ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu mi ẹ̀yin lẹ ṣé ẹ mọ̀ yín pé spíkà ayérayé ló wà nù wa bàbá ló fi síbẹ̀ fẹ́ni tó bá mọ̀ ọ́ lò ìwọ tó bá mọ̀ ọ́ lò lè fi tiẹ̀ irú àwọn Paso àwọn Saheed Òṣùpá wọ́n mọ̀ ọ́ lò náà fi ń gbowó irú K1 the ultimate ó mọ ohun ẹ̀ lò ló fi ń gbowó àwa ṣe lọ́fẹ̀ẹ́ fún yín ni àwa ò fi gbowó àwa ń ṣe pé kẹ́ ẹ mọ tó ń lọ nílẹ̀ Yorùbá ni àwa ò fi gbowó àwọn olórin tó ń ṣe wọ́n fi ń ṣí wa létí wọ́n dẹ̀ fi ń live ilé ayé wọn bọ̀ kẹ́yìn àwọn ọba kéréje ọba tí ò lẹ́nu ọ̀rọ̀ ọba tí ò lè sọ̀rọ̀ nígbà Adéyẹmí ṣé ẹ lè sọ̀rọ̀ ni ẹ lè fò bọ́ta kẹ́ sọ̀rọ̀ sí o bọ́ àgbóhùn yín rárá àmọ́ pọ̀lọpọ̀ nú ẹ̀yin ọba tẹ́ ń sọ̀rọ̀ yìí ẹjọ́ torí ọlọ́ ẹ ti rí bitọ́ ní àtàláàfin ti yọ̀ṣẹ́ tira wọn ni àwa la dálẹ̀ lóòótọ́ ìtàn dẹ̀ ni adẹ̀ máa tòtò oníkálukú wá fọ́n ìtàn left right ẹ bá mi ṣe àkíní ẹjọ́ torí ọlọ́ ẹ jẹ́ kó lọ fà oníkálukú yìí wá ń sọ ìtàn tẹ́ ẹ mọ̀ nínú àwọn ọba tó ń sọ̀rọ̀ yìí lórí gbogbo inú ilẹ̀ mọ́ra yín o ẹ mọ̀ mi ẹ lọ tún wò ẹ wo ṣó mi kábíyèsí ẹ wà tó dáa àjàjẹ́ tó jókòó sórí iṣẹ́ àfẹ́jọ ṣáà mi báyìí tí wọ́n bá kọ́ jókòó sẹ́gbẹ́ tó ń pè èdè àgọ̀ fún Aláàfin kábíyèsí ẹ rí pé ẹ kọ́ àwọn ọmọ yẹn tẹ́ bá kọ́ ni kò ní máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ tí bá fẹ́ ta yín lédè àbùkù mo ti wá sórí yín o tí bá jù lẹ́ ń bí wọn láàrẹ tún bẹ̀rẹ̀ bọ́n nítorí pé àwọn àgbàlagbà ti pè wá ní ká keep quiet ni bọ̀ máa fún yín ẹ sọ fún bọ̀ yẹn pé àwọn bàbá ńlá bàbá ẹ̀ lórí ẹ̀ ò pé kábíyèsí nítorí pé tó àwọn bàbá ńlá bàbá ẹ̀ bá lọ́pọlọ kò ní bọ́ online when you are talking kò fún yín ní respect as a kábíyèsí òun náà sọ̀rọ̀ olórí Aláàfin yẹn ò pé bóyá sọ nìyẹn irú yẹn ṣé ọ̀làjú náà ló wá dé táwa gbàgbé àṣà ìdílé wa ọ̀làjú náà ló dé tá a mọ nǹkan tó tọ́ mọ́ ọ̀làjú náà ló dé tá a mọ nǹkan tó yẹ ká ṣe ọ̀làjú yẹn náà ló dé tó yẹ pé ẹgbẹ́ bàbá wa la máa bú ọ̀pọ̀lọpọ̀ máa wá bí èmi tí mo lè bú ẹ di àárọ̀ ọ̀la mo ní dàárọ̀ tí mo lè bú ẹ di ọdún tó ń bọ̀ èmi àbọ̀bí alólórí burúkú lọ́mọ
Almaroof yẹn èmi nìyẹn o ìmí àbọ̀bíà ní Fúlàní lọ́mọ Almaroof yẹn tí ò túnú lára mi ẹ hágì pẹ̀lú keyboard yín tá a bá ti ń sọ̀rọ̀ ẹ keep quiet kẹ́ listen èmi ò kó yín jẹ gbogbo ẹ̀yin tẹ́ wá ń lérí pé tẹ́ bá mú mi tẹ́ bá lè fọkàn mi ní anywhere tẹ́ bá ti rí mi ayé yóò ní da wàá fọkàn mi ní sọ́jú yẹn lọ wà láìtàláì wàá wá owó màálù kó tó gbádùn tó bá wá là ń fọ́nbó agbọ́dọ̀ fọ́nbó ni èmi ò ní tọ́ kọlu ẹnì kankan tó bá ti rí mi ta kó fèsì mi tó tẹ̀lé mu ṣé èèyàn náà mi ìfẹ́ mọ bóyá tó ò lè mú mi tó ó máa lọ́lẹ̀ pẹ̀pẹ̀ ni bí ṣe ni mo dàgbà yìí kì í ṣe pé bóyá èmi wá wà nù ọmọ ìgboro nù mẹ́tẹ́yìn kankan máa halẹ̀ mọ́ lórí kíní ẹ máa halẹ̀ mọ́ ìkan idiot kan lóhun adé ẹ̀rọ gbà òun náà wá sórí DM mi ó lọ́mọ Ọ̀yọ́ lòun ó tún bú mi ìrírú èrè ṣé nítorí pé ọwọ́ adé jọba ṣó wá indicate wípé a máa gbé adé fẹ́yàn méjì ni ẹ̀yin kábíyèsí wa mo wá respect gbogbo ẹ̀yin ọba mo respect Aláké mo respect Awùjalẹ̀ mo respect ọba Èkìtì ẹ máa bá mi dárúkọ ẹ mo respect gbogbo wọn síbẹ̀ àwọn dáhùn pé mo tẹ̀ pa comment mi rí yẹ bóyá mo pa comment mi rí mo respect gbogbo wọn pátá ni mo respect hold on see let me see. Oh, comment you want. Okay, comment. Okay. Sherry gbogbo yẹn ni mo fún ní respect. Àmọ́ Sherry ọlá wípé tí Sherry brother mi tẹ́ bá ní ká fi wọ́n lẹ̀ a máa fi wọ́n lẹ̀ ẹ rí pé mi wá bú wọn ẹ mente ni tó bá pé mo fẹ́ bú èébú ni ẹ̀wọ̀n yẹn á tún gbé ààrẹ àwọn ọmọ ìlú tí wọ́n náà tún fò jáde but àwọn ọmọ ìlú wọn ò rí níbi tó ti ń pass insult ọ̀gá fáwọn ọba Èkó mo jẹ́rìí wọn owó náà ń lé tí wọn bí life wọn ṣe máa da àtàwọn family wọn náà ń lé ẹ wá ń jáde mo dẹ̀ mọ̀ pé bàbá wọ̀ ní kọ́ ló rán yín iṣẹ́ o bọ́n tó bá rán yín iṣẹ́ yẹn iṣẹ́ tó rán yín yẹn ẹ̀ mọ́ jẹ́ nítorí pé ẹ lè padà nídìí Aláàfin in another 5-10 years tẹ́ ẹ̀ bá wá nídìí Aláàfin tẹ́yìn ń bú yìí ọmọ yín lè padà irú kábíyèsí tó sọ yẹn tó ọmọ yín bá lọ fẹ́ ọmọ kábíyèsí ẹjọ́ tó lọ ṣe máa bọ́ sí live ẹ máa wá sọ̀rọ̀ mo rọ́ọ̀bá yẹn mi tiẹ̀ mọ̀ ṣé lẹ́kan ló ń jẹ́ máa yẹn wọ white báyìí ó ní Lájí Abbas wọn pàtó kíntàn olóbọ̀tà sóun ló sọ pé number 16 l'Aláàfin mo rẹ́ ni mo gbà kábíyèsí ẹ̀ mọ̀ tán ó dẹ̀ dùn mí tí mi rí kíní yẹn mọ́ ṣá kábíyèsí ẹ̀ mọ̀ tán ó tẹ́ bá mọ ìtàn ni Àsẹ́yìn mo respect Àsẹ́yìn mo respect Àsẹ́yìn of Àsẹ́yìn gbogbo àwọn èèyàn ọba gidi ni wọ́n àwọn èèyàn ò ní sọ̀rọ̀ irọ́ sórí Soles I could have said something to you because mo rí comment here but I'm not going to say anything. À ní comment oníkálukú wa káàkiri o ẹ jẹ́ kí n sọ ọkọ fún yín ṣe rí respect tí oníkálukú àwọn ọba yìí ṣe wàláì kí ló tí kíní yẹn ò hàn lórí bí kí n máa rí direct ẹ dákun mi ìwà rí comment lórí bí kẹ àbí comment àbí the comment sá lọ ni where's the comment mo ti rí sí ṣe rí respect yẹn Soles anyway it's all good ṣe rí nǹkan tó yẹ kí àwọn ọba yẹn ṣe èmi ti fi wọ́n lẹ́mí sọ̀rọ̀
wàláhì mi ìbú anybody mọ́ ABM side mi ìbúyàn kankan mọ́ bọ́ ẹ wo àwọn ọba Èkó ẹ rí gbogbo wọn àwọn ọba tó fẹ́ tí wọ́n mọ̀ tó wà ní kọ̀rọ̀ tó yẹ pé wọ́n kàn fi wọ́n jẹ ọba tí wọ́n mọ̀ àwọn náà fò jáde náà sọ̀rọ̀ yẹn and I know quite alright pé Ọọ̀ni ò rán yín iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ igun ò ní opportunity láti déwájú Ọọ̀ni débi pé máa déwájú Aláàfin bó ṣe wá ní ti bàbá mi Olúbàdàn ẹ jẹ́ ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ tẹ́ ẹ bá mọ̀ eléyìí ò ṣe ìtàn tó jìnnà wọ́n ti bí àwa ìtàn tó jìnnà kọ́ èèwọ̀ ni kí n takò ọmọ Ìbàdàn láyé èèwọ̀ ni mi jẹ́ búbàdàn láyé tí máa fi kú tí bá ṣe mistake búbàdàn báyìí máa bọ́ta apologize ni torí okùn kan náà ló so wá Aláàfin àti Ìbàdàn àtọ̀yọ́ wọ́n lẹ̀pọ̀ Ìbàdàn dẹ̀ gbé òṣùbà fún Aláàfin gan ó kàn yà mí lẹ́nu bí bàbá wa Olúbàdàn ṣe yarí ni because mo sì rántí pé kábíyèsí Aláàfin Adéyẹmí tó papòdà ní 3 years ago yìí àwọn náà dé wọn ládé nìbàdàn ní 1976 mo sì rántí pé kábíyèsí Aláàfin tó papòdà yìí Adéyẹmí òun ló dé Ṣàngó Ògbómọ̀ṣọ́ ládé bọ̀ Ọlọ́run ló mọ nǹkan tó fà á o mo wá rí i pé hatred yẹn ti pọ̀ jù àrífín yẹn wá ń wá left and right akọni abọ ní jàgídíjàgan ni fídíò kan wà níbi tí mi jẹ́ wá rí fídíò yẹn mọ́ mi ì fẹ́ lọ́bẹ̀ mọ́ àdẹ̀ ní ṣépè àmẹ́nuwo ò ní gbòfo ṣé wá rí gbogbo ẹni tó bá parọ́ mọ́ bàbá yìí ẹ máa padà rí o nǹkan tí mo kàn fẹ́ sọ fún yín tí mo fẹ́ yọ sọ fún yín ni pé Aláàfin ṣẹ̀ṣẹ̀ jáde ń pè bí ó ṣe ìpè bí ẹ̀ pé o torí wọ́n ní ẹnì kò ń dáríjọ kó ṣe ọ̀tẹ̀ Aláàfin tuntun ẹ jẹ́ kó ní kálukú aṣọ ẹnu wa o ìmọ̀ràn lásán ni o ìmọ̀ràn ni o tó bá ní pé wọ́n ní àṣà wọ́n ní ìṣe pé a ní ògùn a ní agbára Ọ̀yọ́ ni o kò tí ì kúrò o kò kúrò ń bẹ̀ o kò tí ì kúrò pé bóyá nítorí Ọ̀yọ́ kéré lóòótọ́ o mo tẹ̀ ní kan tó ní pé mélòó lọ́yọ́ máa pa jẹ mo mọ̀ kó máa padà wo ṣó yìí mélòó lọ́yọ́ Ọ̀yọ́ ò tóbi àmọ́ Ọ̀yọ́ tóbi ju àwọn ibì kan lọ ṣe bá ní Aláwẹ́ a ní gbogbo àwọn ọba kéréje kọ̀ọ̀kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí gbogbo wọn ṣe fùrùkọ́kọ́ kó tó di pé sísítà wa kàn yẹ wọn ìgbà tá Aláàfin dé sí oníkálukú wọn ti lọ kí Aláàfin ọba tó bá wà ní sọ̀ráńdì Aláàfin lọ́yọ̀ọ́ tí ò bá lọ ṣòṣùbà f'Aláàfin ọba yẹn náà wà lára àwọn tó ń dìtẹ̀ àmọ́ ò lè dìtẹ̀ Aláàfin torí ó wà nínú Ọ̀yọ́ town Ọ̀yọ́ state tó ti yé yín kábíyèsí bàbá wọ onírìṣà kò mà rán wá ń ṣe kábíyèsí Àkànní Adé Ọ̀wọ̀ Adé Ẹlẹ́wọ̀ Ẹ̀tù 1 kò rán wá ń ṣe o Àkànní ká fìtàn lálẹ́ níwọ̀nba ni èmi ò sọ ìtàn orí Facebook o tẹ́ ẹ bá lọ wo orí Google ń sìn gbogbo ibi tó ń fi Aláàfin sí ní number 1 àwọn ará bí wọ́n ti lọ́bẹ̀ wọn lè change ẹ̀ṣẹ́ lè change destiny Aláàfin ni wọ́n tó mú Láàjì Abbas ti sọ̀rọ̀ lórí ẹ̀ ọ̀gbẹ́ni oníkàtìkàtì ẹ̀ náà ti sọ̀rọ̀ lórí ẹ̀ àwọn kan tó mú ọba ẹ̀ náà ló sọ number 16 ló wà irú àwọn ọba wo lélẹ̀ torí Ọlọ́run ntẹ́ ẹ̀ lè sọ lójú ayé Lámídì ikú dòrò amíṣẹ́ ọba ẹ má jẹ́ ń parọ́ fún yín àmọ́ ìwọ tó dẹ tàkúté tó bu yẹ̀pẹ̀ sí òkè ẹ̀ràn kò lọ́gbọ́n tó Síyàn Bọ́lá Olúkú Ewu Ládìgbòlù Orò ọmọ Àtìbà òkúta méjì bàbá gbogbo àwọn ọba wa náà máa kí bẹ́ẹ̀ gbogbo wa náà gbogbo ẹni tó bá ti jọba lọ́yọ̀ọ́ náà máa kí bẹ́ẹ̀ ṣé wá rí nǹkan ẹyọ kan ni pé màá gbà ní ìmọ̀ràn ìyànjú pé gbogbo ẹ̀yin ọba tẹ́ jáde tẹ́ sọ̀rọ̀ yẹn kẹ́ jẹ́ kó tó kẹ́ ṣe wẹ́lò kò ń ṣe dandan kẹ́ dọ́dọ̀ Aláàfin ọba kankan ní ẹ dọ̀bálẹ̀ fún ọ̀pá ìrùkẹ̀rẹ̀ báyìí
lọ́ba máa fi ń kíra wọn. Màá tún sọ lẹ́ǹkan sí i. Kábíyèsí bàbá mi Ọọ̀ni Ifẹ̀, èmi máa sọ títí tẹ́ máa fi gbọ́. Ẹ lọ mú ìrùkẹ̀rẹ̀ yín. Ẹni ẹṣin tán lè gbé ìrùkẹ̀rẹ̀ ńlá jáde ń bẹ̀. Kódà kẹ́ rán wọn lọ tọpá sógò kan lọ bá yín wá ìrù ẹṣin tó máa ju ti gbogbo ọba lọ. Ìrùkẹ̀rẹ̀ lọ́ba fi ń kíra wọn. Màá fún yín ní àkàwé kékeré kan. Àwọn mi ní sọ́jú kábíyèsí. Wọ́n ní ojú la rí ọ̀rẹ́ òdínú ló fi débi tó dé. Ọ̀ní mo bá wí o, tówó bá tán lọ́wọ́ ẹni tó kọ́ fún lówó ló máa kọ́kọ́ bú ẹ. Bùọ̀dá sìstá tó gbé mọ́tò lọ́jọ́ ọjọ́ sí, ìwọ jẹ́ rí wọn kí wọn. Wọ́n á fojú kú ẹ mọ́lẹ̀, wọ́n á ní ta ló ń bá wí, wọ́n á ní rú mi sí ẹ. Wọ́n á ní bùọ̀dá ò ní ìránù ẹrú owó, wọ́n ló mọ ohun tó fowó ṣe. Àlejò lówó tó bá ya bàrà lọ́wọ́ ẹ, kò mọ ohun tó fowó ṣe o. Kẹ́dúpẹ́ pàwọ̀ ọmọ yìí ò ní rẹ́rìn ní ìgbẹ̀yìn o. Barrister ti kọrin. Ó ní mo dúpẹ́ Ọlọ́run ọba o, mo dúpẹ́ Ọlọ́run ọba. Ojúmọ́mọ́ 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 tó tètè fún mi lẹ́wù mi wọ̀ o. Tó sì fún mi lédè mi pé mo dúpẹ́ Ọlọ́run ọba. Kábíyèsí, ọwọ́ bíbọ̀ ẹlòmíì ti sin ọwọ́ o. Alágbára òòṣà ni Kábíyèsí Ọọ̀ni Ifẹ̀ o. Ṣàngódé l'Aláàfin. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ bá ń parí yòókù. Òòṣà ńlá àkúnlẹ̀bọlẹ̀ Ọọ̀ni Ifẹ̀. Ṣàngó Olúkòso ọkọ̀ Ọya l'Aláàfin. Ẹ jẹ́ ń pín fún yín. Àwọn kan rí wọ́n ní àwọn like white better than that bread tí àwọn ọmọ Aláàfin náà ń wọ̀. Òòṣà àkúnlẹ̀bọ ni Ọ̀ọ̀nìrìṣà. Gbogbo ohun tí Ọọ̀ni bá máa wọ̀ funfun ni. Ẹ bá mi ṣí àkíní ẹ jẹ́ kó rìn rárá ẹ ṣí ẹ. Funfun ni. Àmọ́ tẹ́ ẹ bá wá wò ẹ rí pé bàbá wa Ògúnwùsì ló change system tó ti wà ńlẹ̀ látayébáyé. Bàbá wa Ògúnwùsì gangan ló wùwà òòṣà. Gbogbo àwọn ọba yòókù kọ́lọ̀ náà wọ̀ níjọ́ tẹ́ ẹ ti rí Ọ̀ọ̀nìrìṣà. Ta ló ti rí kọ́lọ̀ aṣọ míì lọ́rùn bàbá yẹn ju white lọ? Ẹ ní rí. Ṣàngó ni Aláàfin pupa náà máa ń wọ̀. Adé Ṣàngó ni àwa dé. Ṣàngó l'Aláàfin. So ẹ má get it wrong. Tó ẹlòmíì bá follow tiwọn náà, normal kan tó wà nínú ìwé ìtàn, tẹ́lòmíì bá jáde tó bá follow ẹ̀, ó lè jẹ́ dúdú làwọn ń wọ̀, ó lè jẹ́ funfun ní tiwọn, ó lè jẹ́ àyìnrín ni, ó lè jẹ́ kọ́lọ̀ tí wọ́n bá pù. Ṣàngó l'Aláàfin. Gbogbo nǹkan tó bá dẹ̀ ti ń jẹ́ Ṣàngó ẹ wò ó, pupa rokoṣo báyìí ni ó máa pọ́n ni. Gbogbo nǹkan tó bá ti ń jẹ́ Ṣàngó. So ẹ má jẹ́ ká get it wrong. Ẹ má jẹ́ ká get anything twisted. Èmi ò sí nínú pé mò ń bá wọn dá sọ̀rọ̀ mọ́ àbí mò ń bá yàn takò ọ̀rọ̀. Gbogbo àwọn tó ti bú mi yẹn wọ́n ti fi wá make owó. Ààrẹ là ń sọ yìí, Almarufu àti tí ó mọ̀ mí àti tó mọ̀ mí gbogbo kan ṣe pè fúnra wọn ni. Mo dẹ̀ ń wò pé àánú mi dẹ̀ ń ṣe nítorí Ọlọ́run. Lẹ́dẹ̀ ń forí képe fúnra yín báyìí. Kíyàn wà kó máa bú èmi tí mi ń ṣẹ̀yìn. Àwa tó jẹ́ pé àfirí dèpè dànù ni. Tá bá tún fẹ́ ṣe fún yín gan, ó yẹ képe yẹn máa jẹ́ within 7 days lára oníkálùkù yín. Kí ló dé tẹ̀ ń ṣe pé ṣáṣọjọ̀rọ̀ lọ ní? Èmi ò mà bọ́ ẹnì kankan lábùmú, àmọ́ mo fẹ́ fi yé yín pé òòṣà lọ ní o. Ṣàngó l'Aláàfin Ọ̀yọ́ ń jẹ́. So ẹ̀yin ọba kéréje kéréje, ẹ̀yin ọba kékèké tọkàn fún yín ládé tó yẹ pé owó lẹ fi jọba. Àmọ́ ìyàwó fowó jọba lọ́yọ̀ọ́ o. Mi ìdẹ̀ gbọ́ pé wọ́n fowó jọba ńlé Ifẹ̀. Àmọ́ gbogbo ẹ̀yin ọba tó yẹ pé fi ọwọ́ ọlá àmà ti gba sórí yín. Gbogbo yín tẹ́ máa sọ gbogbo sórí yín máa wà lọ́wọ́ mi, wọ́n máa bẹ̀ mí mà ní. Táwọn náà bá ní ká máa tú sórí yín tá a sìn.
ẹ lọ pa Facebook kódà ẹ fẹ́ lè gbé àfọ̀ṣẹ tẹ́ bá dán wò ọba náà ṣìgbà ni bí nǹkan ààrẹ aláàrẹ ṣọ̀kan oníṣẹ́mi gbódò mi nígbà tí mi bá ti ṣèkà sí ẹ ò bá kọlù mí náà mo kàn wà ààrẹ ṣọ̀kan yẹn má yẹn kàn ó kàn wù àbí ẹni tí mi ìmọ̀lú ẹ̀ náà bọ̀ kó o bá lọ mọ́ bàálù yín jáde kó gbìjẹ torí òun ṣọmọlé Ifẹ̀ kó ní kálukú jáde kó gbìjà ọba àlú ẹ̀ ọba Ọ̀yọ́ lèmi ń gbìjà mi ìdẹ̀ ní kú lórí pé mò ń sọ̀tàn Ọ̀yọ́ tí máa fi kú Ọ̀yọ́ ni mí Ọ̀yọ́ ni ràn mí Ọ̀yọ́ ni bàbá tó bí mi lọ́mọ púpọ̀ ẹ̀yin olólùfẹ́ mi Ọlọ́run ni yóò bàjẹ́ fún yín ẹ máa rí jẹ ẹ máa rí mu ẹ rí náà ẹ rí lò kí wá fi kún ká fi àti fò ọ̀rọ̀ yẹn kí wá fi kékeré kún ẹjọ́ ṣe rí gbogbo ẹ̀yin ọmọ wa ẹ̀yin màámi tẹ́ bá gbọ́ kínní àtẹ̀yin dáàdì mi tẹ́ bá gbọ́ kínní ẹ̀yin tẹ́ bá ti hàn láwọn ọmọ yín láti 18 19 20 years most especially ní Nàìjíríà tẹ́tí hàn láwọn ẹ wash out o mo wo fídíò kan lórí TikTok mo rò pé ṣé àmọ́ tó ń bọ̀ lẹ́yìn ṣé àwa sílé ayé wá báyìí ni àwa náà ṣáà ti dàgbà débi pé kíruwa ẹ máa regret wọ́n dẹ̀ ń bára wọn sùn lórí TikTok ìwọ tó bá jẹ́ kọ́ ọmọ ẹ máa lo TikTok most especially Nàìjíríà ẹ wash out fún ọmọ yín o wọ́n ń dóra wọn lórí live video torí owó wọ́n ń dóra ní orí live video tí mo ní lọ́wọ́ bí ọ̀pọ̀lọpọ̀ máa ti rí ẹjọ́ ń bo la wá ń lọ èyí tó yẹ káwọn bàbá wa ọba kan rán bí irú bọ́ọ̀ ní ṣe ń jí ìjàgbara aláàfíṣẹ́ òun náà ó ṣe lé lóṣù kan sí ni tí bàbá náà ti rìnrìn tiẹ̀ tó yẹ káwọn náà rìnrìn tiẹ̀ wọ́n ti tún tara pé bàbá lọ Àbújá ṣé kò ní lọ kí president ni nígbà tó lọ́wọ́ dẹ̀ máa fi pàkúté mú gbogbo ẹ̀yin ọlọ́tẹ̀ ó ń ṣe ọ̀ni mò ń bá wí o lórí wọn ti ní má ta sọ̀rọ̀ ni mọ́ o mi bọ́ọ̀ ni wí o mo fọlọ́n búra o mọ gbogbo ẹ̀yin ọba ọlọ́tẹ̀ ẹ̀yin náà lọ kẹjẹ kí ẹ tiẹ̀ ń gbọ́ ọba tẹ́ ẹ jẹ gbogbo ìjọba nínú ẹ̀yin tá à ń sọ tí bá yọ wọn tí bá yọ Aláàfin tí yọ Àwùjalẹ̀ tí yọ Aláké tí yọ ọba Àjẹ̀bú tí yọ àwọn ọba Èkìtì tí yọ Asẹ́yìn tí yọ ọba Àbàdàn tí yọ wọn kúrò ẹ̀yin ọba kéékèèké pépèpé péréṣe tá ẹ̀ ń sọ̀rọ̀ yẹn ṣé ẹ̀yin lè déwájú Tinubu ṣá ẹ lóòótọ́ ọdún kan bàbá jọba lọ́ndì 5 ẹ wòran 4 days ago wọ́n recognize ẹ ni and we continue a máa continue de pé Ọ̀yọ́ empire tẹ́ fi ń bú apọ̀ Ọ̀yọ́ àtijọ́ yẹn ni Ọ̀yọ́ empire yẹn ò ní parẹ́ nígbà tẹ́ ń pe Ọ̀yọ́ empire látijọ́ yẹn ń pe lọ́yọ́ àtijọ́ Ọ̀yọ́ àtijọ́ ẹjọ́ ṣé kò sí àwọn tó wà ń bẹ̀ náà ló kó débẹ̀ ní ṣebí tí ẹ bá ń kó máa mú kolokolo òdí ẹ̀já níní ṣé tí n bá fẹ́ sún lọ sí other state nísìn ṣé máa fi ìyàwó mi lẹ̀ àtàwọn ọmọ mi lẹ̀ ni mo tún wá lè fọ ọmọ lẹ̀ tó wọ́n ti dàgbà ọmọ mi náà tún lọ sí state báyìí eléyìí náà lọ state báyìí eléyìí náà lọ state báyìí tó bá lọ́mọ ta ní níbí ọmọ rẹ ló wà ní Houston ọmọ rẹ ló wà ní Chicago ọmọ rẹ ló wà ní Dallas ọmọ rẹ ló wà ní Delaware ọmọ rẹ ló wà ní Indianapolis bọ́rọ̀ Aláàfin ṣe rí nìyẹn bọ̀ mo mú ìyàwó ẹ̀ ó mú dání àwọn ẹrú ọba tó bá tẹ̀lé gbogbo ọ̀nà tẹ̀lé bàbá lọ òun la fi débi àgọ́ ló dọ̀já àwọn kan tún pàtàn fún wa wọ́n ní ṣe bá abáyàn ní abáyàn ní àgọ́ dọ̀já ni jagunjagun la bàbá wa ìkọ̀kan náà dẹ̀ ni wa náà fi ní Ọ̀yọ́ mi di méjì ọmọ tẹ̀là Ọ̀yọ́ ti di mẹ́ta kò ń ṣe méjì mọ́ o Ọ̀yọ́ mi di mẹ́ta ọmọ tẹ̀là Ọlọ́run á jẹ́ kí kábíyèsí pẹ́ o bàbá mi ò ní rìṣà lẹ́ẹ̀kan sí kábíyèsí gbogbo ibi tí àwọn Ilé Ifẹ̀ bá ti jẹ́ kí n fi sọ̀rọ̀ kan tẹ́ rò pé ò dáa mo tún apologize lẹ́ẹ̀kan sí bàbá mi ò ní rìṣà ẹ má bínú ẹ má bínú èmi fojú rinjú pẹ̀lú kábíyèsí bóyá kábíyèsí dá mi bóyá kò dá mi bọ̀bọ̀tì kábíyèsí dá mi lóhùn ara mi náà ti kọjá bàbá mi ikú bàbá yèyé Ṣàngó Olúkòso ọkọ ya àpètì pátá apatapètì kábíyèsí gbogbo bí táwọn èèyàn bá ti fi bú ẹ̀yin náà lórí íńtánẹ́ẹ̀tì bóyá ẹ ti rí ẹ má bínú gbogbo ìtẹ́ bá ti fi bú Ọọ̀ni náà ẹ má bínú àsìkò tá a wà yìí
àsìkò join your hand together láwa yìí o bẹ́ẹ̀ ni àsìkò join together òun láwa yìí ká tún ilẹ̀ Yorùbá ṣe. Now like I said I'm coming back full time ló ti yé ilẹ̀ ti ṣú lé ni most torí àwọn ará Nàìjíríà ló máa ń wò mí jù bó ilẹ̀ ti ṣú lẹ̀ ṣe rérò n tí mo ṣe sọ pé mo gbó Yorùbá ẹwà àwọn aráàlú òyìnbó tó yẹ pé free data náà wà wọ́n ti kọ́ wọnú máyì káàrẹ́ mọ̀ pé mò ń wo ṣé òun ẹlẹ́lẹ́yà ni ẹ̀dẹ̀ ń wò ẹ ṣáà kìlọ̀ fún àwọn ọmọ yín kó tó di pé wọ́n lọ èmi náà èmi gẹ̀dẹ̀ àwọn ọmọbìnrin tèmi náà ojoojúmọ́ àwọn ní lábẹ́ mi ojoojúmọ́ kìlọ̀ fún wọn kò tí ẹ wá ń ṣe àwọn ọmọ Nàìjíríà ẹ wá ń dóra yín lórí nẹ́ẹ̀tì lórí TikTok ẹ wá ń dóra yín ó dẹ̀ lọ fá bẹ́ẹ̀ àwọn èèyàn dẹ̀ rò pé ó dáa oníkálukú dẹ̀ ń join ni wọ́n wá ti sọ di fún bí i 50,000 kan náà máa fún wọn tó ń mú kíní ara wọn lórí net ṣé èèyàn ò rí ni Ọlọ́run níjó bàjẹ́ borí yín náà kábíyèsí.